Bible says, delight yourself in the Lord and he will give you the desire of your heart. Èmi ò sọ wípé kẹ́ ẹ mọ́ involve Ọlọ́run nínú nǹkan tẹ́ bá ń ṣe o. Tẹ́ bá wo write up tí mo ń kọ, ẹ rí write up mi wípé mo sọ pé if he is born again, make sure he is born again and you investigate. A lot of things tó wà physical, àwa la gbé lọ spiritual realm. A lot of things tó wà spiritual, àwa la ń fi physical la fi ń takò ẹ̀. Tó yá báyìí nísìn. Nígbà tá ń sọ wípé revelation of vision, èmi ò sọ pé revelation kò sí. Ní Joel chapter 2 verse 28. Tó yá báyìí nísìn. God says that a time will come that I will pour my spirit on all flesh. He said, the young shall see visions and the old shall dream dreams. There are so many things in our life tọ́lọ́run lè fi fún wa ní revelation. But when it comes to wípé èèyàn méjì jọ nífẹ̀ẹ́ ara wọn, let me not deceive you. It is more of physical than spiritual. Ẹni tó ti mọ̀ pé wàá rí òdá, tó ti mọ̀ pé kò born again. Ṣé àbáyé nísìn? Tí ò ní fear of God in his heart. Tó ṣe pé wà burúkú gbogbo tí máa ń wù níwà kò tí Ọlọ́run. Tó wá lẹ́nìkan sọ fún ọ pé o ní God of will ayé rẹ̀. Sórí wípé ọ padà kó bá rẹ̀ gbẹ̀yìn. And the essence of that write-up is directed to sisters, especially Christian sisters. Àwọn tán ti gbẹ́nu lé 40, 45. When you were in your 20s, you were in your 30s. Èèyàn tó wá àbáwọn bùrọ̀ tán wá ń gbà náà, ìwọ náà mọ̀ nínú àtọ̀bà àti ẹ pé wọ́n ṣì ọ́ wọ́n rò ọ́. Revelation ló ń wá kiri. Ẹni tó lóun rí vision kóhun tó fẹ́ ni tóun fẹ́. Ṣé ẹni òun lè mí ni? Imagine I saw vision and I followed my vision. Ṣé vision tèmi ni vision tiẹ̀? Vision, dream, revelation, trance come from different sources. Ẹlòmíì, ògógóró tó ṣẹ̀ṣẹ̀ mu tán ló ń yí ojú ẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí rírìkúrì. Ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ dóbò tán, òbò tẹ́lòmíì dó tán ló ń yí ọpọlọ ẹ̀. Cloud9 yẹn ló gbé sọ́pọlọ tó ń rò tó ń imagine tó fi ń rírìkúrì tó ń rí. Some people are speaking under the influence of alcohol and drug. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ pé àwọn rí vision yìí, ṣé ìwọ wọnú vision yẹn lọ láti lọ witness? Bíbélì ní lẹ́nu ẹlẹ́rìí méjì àbí mẹ́ta la fìdí òdodo múlẹ̀. O wá lò lálàá. Ṣé àlá tó o lá, ṣé èmi wọnú àlá yẹn lọ láti rí pé òótọ́ ló lálàá? Orí revelation, did I enter your revelational realm to go and see? Nǹkan tí ó bá wà fún wa will come to us. Any revelation that is for you will come to you. Any vision that is meant for you will come for you. It is personal. The only thing that is general to everybody is the Bible, the word of God. Ó nìkan ló jẹ́ pé 100 years to this time, it still remain constant. Àlá tó máa lá, tó máa mean one particular ìtumọ̀. Ẹlòmíì lè lá that same àlá kó mean contrary ìtumọ̀. That is the reason why tí mo fi ń sọ pé wò tó bá jẹ́ Christian sister, tó bá ti jẹ́ kí rí vision àti revelation tán ní o mọ́ dúró dè kó mú ẹ pass gbogbo flower age ẹ, àwọn náà máa padà bú ẹ later by the time you reach 45 and you realize that no child, no children. Because time tó yẹ kó o ní ọkọ, kó o ti làbọ́ ẹlẹ̀ kó o bímọ, wọ́n á sọ fún ẹ pé revelation àti dream ni kó o mọ́ wait for. Ṣó yá báyìí nísìn. Mo ní tí bọ̀dá kan sọ sí comment section pé at the age of 26 làwọn dáwó fún ọmọ God of Man àwọn tó fẹ́ yàwó. Imagine ọkùnrin tó fẹ́ yàwó at the age of 26. Àwọn God of Man tí wọ́n ń tàn yín jẹ, èwo nù wọn lọ́mọ ẹ̀wọ̀ 40, 45 kó tó ṣẹ̀ṣẹ̀ níyàwó, kó tó ṣẹ̀ṣẹ̀ lọ́kọ. Wọ́n á wá mọ́ cite example sister kan tó marry at the age of 45. 1 out of 10 million, 1 out of 10,000. Òun gan tó jẹ́ God of Man tó bá fẹ́ yàwó lẹ́nìí, bóyá yàwó ẹ̀ kú àbí bóyá ó yàwó ẹ̀ tàtẹ́rù ń pa, at the age of 50 ló ń wà, ó wá fẹ́ yàwó mi, ṣó máa fẹ́ àǹtí 50? Ṣó lè fẹ́ àǹtí 40 gan? Ọ̀pọ̀lọpọ̀ wọn tí ọmọ wọn ọkùnrin bá mọ̀ àǹtí 40 years old wà, wọn ò ní jí ó fẹ́ torí wọ́n sọ wípé possible kó má lè lóyún mọ́. Ni mo fi ń sọ fún ẹ pé mọ́ lọ wà gullible. And the most funniest part of this thing is that when they were telling us all of those things nígbà yẹn, we believed them. And we believed them débi wípé ẹni tí ò bá listen báyìí á stigmatize ẹni yẹn bí ẹni pé devil ni. Ọkàn ẹni nígbàgbọ́ ẹni. That's why I started by saying delight yourself in the Lord and he will give you the desire of your heart. When it comes to you relating with another person, nobody knows tomorrow. Gbogbo àwọn mo rí revelation, mo rí vision. Ṣé ẹ rí? The time tí èèyàn méjì máa ń bond jù, ìyẹn ọkùnrin àti obìnrin máa ń bond at a very early stage in life ni.
ìyá ńlá kan, ìyá was 19, bàbá was 25 when they marry. Ṣé ẹ gbọ́ pé wọ́n jàrí? Because the time tó ti fẹ́ra wọn yẹn, time téèyàn máa ń bond jù nìyẹn. Time tí àwọn hormonal system èèyàn tó máa ń bond, o ò lè báyàn sùn when you are in your 19, your 20s, your 30s, your 40s. Kí anybody lè rí àárín ìwà àtẹnìyẹn. Because ẹ máa bond. Torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ìyálé, ẹ rí i pé máa ń sọ pé àwọn ìyálé àtàwọn ọkọ, àwọn míì ti ń fẹ́ra látàyè secondary school, àwọn míì ti ń fẹ́ra látàyè undergraduate. The bond is there. Even tán bá jà gan, ọkọ sì máa padà lọ bá wọn. Even kan divorce, ọjọ́ tí wọ́n bá gborí wọlé pé o fẹ́ lọ fọ́kọ yẹn, ọjọ́ yẹn nìyálé yẹn á padà wá. Because that bond is mysterious. Tó o bá ti jẹ́ kí ìwọ kọjá gbogbo èjì yẹn, tó o tètè mú ẹni tó máa mú, tó ń retí vision àti dream àti revelation tí ò sí ń bẹ̀, tó o bá ti pass through èjì yẹn, necessity ló máa kù. Torí mo kàn sí write up mi pé a time will come, what is coming to you free of charge now, you will need to pay for it. At that time, the man will be acting as if òun ṣe ẹ́ favour ni because o ti gbó. Imagine sister 40, 45 tí ò marry rí, tí ò mọkùnrin rí. Ṣé àbá yìí nísìn? Any bro tó bá fẹ́ fẹ́ yẹn, á fẹ́ nítorí wípé òun á fẹ́ mò ń ṣe ẹ́ favour ni. Tó o bá ti fi ọkọ at the age of your, when you are in your late teen, 19, or in your the whole of your 20s, early 30 yẹn gan orí ọ̀fẹ́ ló kù. Tó o bá ti jẹ́ kán fi vision àbí revelation kan, àǹtí kan ló sọ pé òun ti pé 40, òun mú èèyàn tóun fẹ́ lọ han God of Man. Unfortunately, God of Man àti ìyàwó God of Man ni wọ́n poison heart bọ̀dá yẹn pé àǹtí eléyìí ti gbó kó má fẹ́. Unfortunately, ìyàwó God of Man yẹn, òun náà lábúrò kan tó náà ti gbó bẹ̀ kò gbó tán àǹtí náà wọ́ọ̀kì fún bọ̀dá yẹn. Tó yá báyìí nísìn, kó o yá ara ẹ ní brain. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wípé revelation, ṣé mo ní revelation exist ni? But let me tell you, ọ̀rọ̀ pé èèyàn fẹ́ rẹ̀ èèyàn is more physical than spiritual. Are you going to make love in the spirit? Are you going to cook in the spirit? Are you going to admire your spouse in the spirit? All of those things are pure carnal needs. All the Christian sisters tán ti gbó tán lọ́kọ tán bímọ tán lóyún, kì í ṣe pọ́n fọkùnrin sakọ o. Majority of them, revelation and vision, òun ló ń wá kiri. Tán fi pass through gbogbo flower age wọn. Kò sóbìnrin tán lọ́n dá tó sọ wípé nígbà teenager ẹ, mọ́gbà young adult ẹ, brothers did not come for you. Kó ugly jù bẹ́ẹ̀ lọ, brothers will come. Bẹ̀ àwọn bro, ẹ̀rí pé nìkan kọ sí comment section wípé ẹni tóun fẹ́fẹ́, àǹtí tóun fẹ́fẹ́, ó lóun wá confirmation odidi ọdún 2 kò dóhùn lóhùn, bóun ṣe lọ marry tóun nìyẹn, òun dẹ̀ ti marry ìyàwó òun ti bíbejì. Ó wá pàdé òun lọ́nà, ó sì single, ó wá ní òun ló dẹ̀ yẹ kóun bí twins yẹn o, ló wá invite òun sí ilé ẹ̀ kóun wá, ó ní òun ní alákòóbá, ó lóun yá sá lọ. Is on the comment section of that post. Nǹkan tó àwọn sisters ló dẹ̀ máa affect jù because ọkùnrin lè fẹ́ ìyàwó at any age. Tó o bá jẹ́ kán fi revelation àti vision, ẹni tó lóun rí vision kóun tó fọ́kọ òun, kóun tó fẹ́ ìyàwó òun, how sure are you pé òótọ́ ló ń sọ? Tó bá dẹ̀ jó òótọ́ ni, that is his own personal life. I see vision before I took a step. That is me. Must everybody be like me? Ṣé gbogbo èèyàn tó wà láyé ìlọ́lọ́run ó bá sọ̀rọ̀? Nígbà tí wòlíì tí Ọlọ́run rán wòlíì lọ sọ́dọ̀ Hezekiah pé kó palẹ̀ ilé rẹ̀ mọ́ yóò kú. Ìgbà tọ́lọ́run á di 15 years kún èjì Hezekiah. Ṣebí the same wòlíì yẹn náà ló ní kó lọ sọ fún un pé òun ti á di 15. Kí ló tí ò sọ fẹ́ Hezekiah directly? Is it everybody that will hear voice from God? When you have the spirit of God in you that will convince you. So yeah, báyìí nísìn. Unfortunately, nobody knows tomorrow. Àtètò gorí òkè Kilimanjaro tó lọ rí, àti revelation tó rí lẹ́nìgbẹ́, àtètò rí revelation bọ́kùnrin ó bá yàwọ́ yóò yàwọ́, kó dẹ̀ tó rí pé yóò yàwọ́ wá ti bí gbogbo ọmọ ẹjọ́ sójú kan. So orí àwọn tán tó wá jẹ́ single mother tán ti wà ní age of 40, 45 yẹn, àfi tán bá ní owó lókù tán fi máa ra ọkọ, owó lókù tán fi máa ra oko at that age. Because ọkùnrin tó máa ẹ̀ṣẹ̀ wá fẹ́ at the age of 40, 45, á rí pé òun ṣe ń favour ni. Tó o bá ti jẹ́ kí revelation àbí vision tí ò sí ń bẹ̀ kan kó mú ẹ pa àwọn tó yẹ kó o fẹ́ when you are still in your 20s, tó o fẹ́ wọn, owó lókù tó fi máa fẹ́ ọkọ. Unfortunately, àwọn God of Men tán deceive ẹ yìí, wọ́n á fọwọ́ rọ́ ẹ sẹ́yìn ni. Ọkùnrin bá fẹ́ gan tó bá dé, àwọn náà máa ṣàtakò ẹ. Bẹ́ẹ̀ ni, mo ti réyàn kan tó fẹ́ sister tí táwọn God of Men, tíyàwó God of Men tó sọ wípé sister yẹn ní cancer breast. Ó ní kí bùrọ̀ mọ́ fẹ́ pé cancer breast ló ní ní òjò tètè marry, àǹtí ti wọ 40. Táǹtì aláǹtí ò ní breast cancer tó ṣe pé rọ́ ni. Àwọn náà bá yé yín jẹ́, àwọn náà kó bá yín, àwọn náà ń bà yín jẹ́ fáwọn tán fẹ́ yín. Tó bá wù ọ́ kó gbọ́, tó bá wù ọ́ kó mọ́ gbọ́.
mo ẹ rí pé mo kọ sọ sí kọ́wé mo sọ sórí orí post yẹn pé don't be like some people. Don't be like some of these Christian sisters that are supposed to yẹ kán ti settle down tipẹ́tipẹ́ tó ń wá revelation tí ò sí bẹ́ẹ̀ kiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pariwo revelation irọ́ náà pa. Àwọn tó jẹ́ aláìgbàgbọ́ ṣó yá báyìí nísìn táwọn ò believe ní revelation and vision wọ́n ṣe ń fẹ́ra wọn tó ń pẹ́ fúnra wọn. It is more of character than spiritual. Ẹni tó rí tó lórí sífù tó lórí vision orí revelation sí tí wàá rí ò bá dá ẹ̀tùká gbẹ̀yìn náà ni. Bóyá wà tí ẹni ò sì dá whatever that will happen to the two of you, the ball is in your court. The ball is in your court. Bó bá ṣe play ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe play ẹ̀ ni ó determine. Ẹ yé jẹ́ kán mọ̀ deceive yín mọ́ àwọn nọ́mbà yín jẹ́ lẹ́yìn àwọn tán fẹ́ fẹ́ yín gan tán lọ ń bá wọn àwọn náà parọ́ mọ́ yín fún wọn pé ìwà burúkú lẹ̀ ń wù ní ò jẹ́ kẹ́ ẹ tètè settle. Na them dey spoil you for all the people wey dey go to them to go and ask about you. Some of those this God of men are set of witches and wizards dressed up telling people nothing but lies. Bẹ́ẹ̀ni, vision is real, revelation is real, but it is not applicable to you relating with somebody. It is more of character. That's why I say investigate. At that your flower age tó wà in your 20s yẹn. Ṣó yé wọ báyìí nísìn. O ráwọn tó ń fẹ́ra wọn kékeré, èwo nù wọn lẹ mọ́ ń gbọ́jà wọn. Because at that time, ẹ̀jẹ̀ yín sì tutù, ẹ mọ̀ dóra yín dédé, ara yín ó tutù, ẹ máa bond. Ṣẹ́ni tó ti pé 40-45 tẹ́jẹ̀ ti gbóná tó ṣe wípé kásà àti ẹ̀bímọ náà ni ó fi lọ ọbẹ̀ ṣòro wípé àwọn yẹn ìfẹ́ òun natural mọ̀. Wò ó nígbà tá a ti wà ní kékeré ni la ti máa ń gọ̀ fúnfẹ́. Ìfẹ́ pé natural ti máa ń exist. Tó bá ti di wípé àgbà ti dé ọkùnrin náà gbogbo ẹni tó kófẹ́ lé lórí nígbà tó wà ní kékeré ibi nìyẹn fi sú. Ìwọ náà ojú ẹ ti gbolẹ̀ dáadáa. What do you have to offer lókù? What you have to offer? Táìmù tí ìfẹ́ ti natural ó ní ìgbà tá a ti wà ní kékeré yẹn tá a ti gàn gbà náà ìgbà ńlẹ gẹ́gẹ́. Ó bá ti di pé ojú ti ńlá kí ló ní láti offer? Imagine single mother tó ti bímọ 2 bímọ 3 tí ò bá ní owó gidi lọ́wọ́ ó kàn ń tan rẹ̀ ni má jẹ́ ń tàn ọ́ jẹ. So bó ṣe jẹ́ nìyẹn ìwọ tó bá mọ̀ wípé revelation àti vision ló ń retí jòkó síbẹ̀ mọ́ retí vision àti revelation nígbà tí bùrọ̀ yẹn tó bá tiẹ̀ lọ́n tiẹ̀ ṣó mọ̀ pé ìwọ lóbìnrin ìwọ ló máa pass through flower age bọ́kùnrin 100 years ó sì lè dóbó ó sì lè bímọ ṣé abáyé ní ìsìn tó bá wù ẹ́ kó mọ̀ tanra ẹ jẹ mọ̀ wá vision àti revelation ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wíhàn rí vision rí revelation èwo nu wọn ló dẹ́pọ̀ òótọ́ lórí bó bá dẹ̀ rí tòótọ́ ṣe bóun nìyẹn that is him. Èmi ò ní bú ọ sọmọ pé ńgbà táwa náà gọ̀ àgọ̀ bí ìdun ni. Unfortunately the people that deceived us are the one insulting us today. Mọ̀ tán rẹ̀ jẹ ó ní bí Ọlọ́run ṣe ń bá kálukú sọ̀rọ̀ tó o bá lọ jókòó láàrin ìwà àtọlọ́run nìkan kó o mọ tọ́lọ́run fẹ́ fún ayé ẹ gbogbo àbúrò tán bá ti ń wá wọn lé wọn lọ when you are in your late teens in your early 20s when you were young adult continue to say you don't see vision you don't see revelation ó máa yẹ ń fọ́tò. You are just going to wake up very soon and you realize that you are 45. It is that time you will know that khaki no be leather. Ìwọ ọmọ God of man wo ló pé 40-50 kó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó kó tó ṣẹ̀ṣẹ̀ fọ́kọ nígbà tó kó ẹ̀ ti sá wọnú tó kó òṣìṣẹ́ mọ́ àbí nígbà tí píríọ̀dù ẹ̀ ò wá mọ́ tí ò lè bímọ mọ́ ìgbà yẹn ló tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó ló tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọkọ èwo nú ọmọ God of man ṣe bẹ́yìn lẹ́gọ̀ ẹ̀ ń gọ̀ ní gbégun ẹ̀ ń gbọ́n nípa owó rẹ̀ àpò na them dey destroy your destiny na them dey destroy your destiny. Know your God. Bible says those that know their God shall be strong and do exploits. Jesus is Lord. Know him for yourself. Tó bá ń wá revelation wá vision kan kiri that same brother tán ní orí vision kò rí revelation wọ́n ń work ẹ̀fẹ́ lómi. They are working him for another person so that they will get hold of him and be collecting the return from him. Ìwọ náà máa sọ fún ẹ pé prayerful and na them be wish wey dey destroy your destiny. Tó bá wù ẹ́ gbọ́ bó bá wù ẹ́ ẹjọ́ ni o máa rò. Ọlọ́run ṣe inú yàrá mi mo jókòó sí I no know you. Our vision rọ ọbú kiri all the Christian sisters wey don grow old wey be say they don reach almost 30-40 na all these people na them dey stop them from settling down. All the Google brothers wey dem suppose marry na them tell them say the brother no be God of will for them. Person wey no know the will of God èwo nu wọn gan ló mọ will of God so nǹkan fúnra àwọn rẹ̀ gan tó ń ránṣan will of God so mọ will of God nǹkan tó wà physical
tó wà more physical than spiritual. I'm not saying there is no spiritual aspect of it, but it is more, the percentage of the physical aspect is more than spiritual. Spiritual náà wọ́n sọ ẹlòmíà lọ́kọ tán á mọ̀ gbóbò pamọ́, ẹlòmíà lọ́kọ tán á lóun fẹ́ rí revelation kóun tó bọ́kọ òun sùn, ẹlòmíà níyàwó tán á máa gbókó pamọ́ á lóun fẹ́ rí revelation kóun tó dóyàwó òun, á máa parọ́ mọ́ tanra wọn kiri ilẹ̀. Àwọn aláìgbàgbọ́ á máa múra wọn á máa bá yín dó àwọn ìyàwó yín, báwọn ṣe ní bá yín dó wọn ṣe bẹ́yìn lẹ́gọ̀ bí ìdùn kó sì dànù. Àwọn ọmọ ta, àwọn ọmọ tí wọn ò born again wọ́n mọ̀ dó ọkọ yín, wọ́n máa dó wọn nìyà because ìwọ tó born again, tó lo born again in quote, òbò ló ń gbé pamọ́. Kí lẹ táwọn ọkọ yín fi lọ mọ́ dó àwọn ọmọ tí wọ́n kéré sí yín tí wọn ò tó yín because ẹ ti spiritualize òbò tẹ́lẹ̀ spiritualize yẹn problem ló ń fà. Ọkùnrin ò dẹ̀ nífẹ̀ẹ́ ní prostate cancer bó ṣe máa lọ bá dó àwọn ọmọ tẹ́ feel pé wọn born again yẹn, àwọn náà help ministry ọkọ yín tó yẹ kẹ́ ẹ gbọ́n kẹ́ ẹ lajú yín. Keep the physical, keep the spiritual. Ẹ máa tanra yín jẹ. Ìwọ tó bá mọ̀ pé o ní bro tó nífẹ̀ẹ́ rẹ, mi ni ó lọ fẹ́fẹ́ kúfẹ́ o, tó wá ojú Ọlọ́run tó mọ̀ wípé you are a child of God, tó wá dé tán wá sọ fún ẹ pé peace tó níyẹn is peace of the devil. Bó o lọ ṣe mọ̀ ṣé ẹni òun nìwọ tó yá báyìí nísìn because sister tó sọ pé òun bó lẹ ṣe wá mọ̀, ó lóun sọ pé òun ní peace ni, wọ́n ní pé devil ló fóun ní peace. Àwọn ẹni ẹlẹ́ni náà tún fẹ́ fẹ́ra wọn, wọ́n ní ṣé wọ́n ti rí vision kan tó bẹ̀rẹ̀ relationship. Àwọn yẹn dẹ̀ láwọn ti bẹ̀rẹ̀ relationship àwọn káwọn tó lọ pray, ọdún méjì náà fi delay wọn. Wọ́n láwọn ò ní ṣe wedding fún wọn nítorí wípé wọ́n ti ń fẹ́ra wọn kan tó ṣẹ̀ lọ pray. Mi ì mọ̀ bí wọ́n ti rán fọ́múlà òfò tí ó exist nínú Bible. Bros ra bá tiẹ̀ lọ fẹ́ yàwó mi, àǹtí òun ti pé 38 nísìn. Ibi ṣọ́ọ̀ṣì rẹ̀ ló sọ pé ó tún dúró ọdún méjì. Òun ó dúró ń tiẹ̀. Nígbà jẹ́ wípé ńgbà tó kórè ò bá dá tí ò dàtọ̀ tó dúró re mọ́, ẹ̀yin lẹ́bàá wá àtọ̀ mi tẹ́ bá produce. Ẹ jẹ́ wọ́n mọ̀ ìdílé yín wọ́n mọ̀ tàn yín jẹ pẹ̀lú revelation. Bro tán ti sample ẹ̀ pé èèyàn ló fine tó ga tó síngbọ̀n lè. Wọ́n ti bá yín wẹ́ni tí wọ́n work ẹ̀fún tó lówó tó rí ṣe dáadáa tí ọmọ fún return lóṣooṣù. Àbáyé yín mọ́rin. Ọlọ́run sì kúkú ṣe ibi tán wà ẹ̀ lè débẹ̀. God of man yín, èwo nù yín ló lè débi tí God of man rẹ̀ ń wá. Bí that by the time they use you to build their empire, it is that same empire that they will use and pull you down. Tó bá wù ọ́ kó gbọ́ bá fẹ́ bú mi kó bú mi, ó kúkú mọ̀ pé èébú ló dowó lọ́dọ̀ tèmi. Rubbish. Àwa post nǹkan tí ó liberate ayé àwọn sisters wọ́n á pariwo. Tó bá wù ẹ́ máa tan rẹ̀ ikú ẹ̀rẹ́ ò bọ́kọ̀. Àkànwọ́ menopause òjijì ni. Ó parí nìyẹn. Ó ṣe kò sí tó kan bọ́sẹ̀dì. Ẹ jẹ́ mi mo jùkọ́.